أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أدوكفون الله سبحانه وتعالى، أترى إكاتك فوجشان لو محمد صلى الله عليه وسلم. إكا الله بيداتيو نتاكما با أولا إليجة الله سبحانه وتعالى إيتيو نتاكيو سنقباركما با النبوة محمد صلى الله عليه وسلم. كما دولوري وانيكا كما با مرالي أما الصحابة ري àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà wọn pẹ̀lú dáadáa. Kí Allah bá ẹ̀dá mọ́ ṣáá jẹ́ kí ìkẹ́ náà kó kárí ẹnì kọ̀ọ̀kan wa náà. À ń kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àìpẹ́ yìí ni mo rí àwọn ọ̀rọ̀ kan tí àwọn brọ́dà kọ̀ọ̀kan fi ránṣẹ́ sí mi. Ọ̀rọ̀ mudirul markaz mbembe. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ Afa Rashidi Alagbara Omena mbembe. Bẹ́ẹ̀ dẹ̀ tún ni ọ̀rọ̀ Nakibul Ashraf Salati, ọ̀rọ̀ ti Nakibul Ashraf na mbembe. Oye tí wọ́n sọ̀rọ̀ lórí ọmọ tó pààyàn yìí. Ọmọ tó pààyàn tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tó ṣe bó ti wù. Oye tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Nípa pé omi nù wọn bí irú Nakibul Ashraf, òun dì náà yí pé ọmọ náà kò sí lára àwọn, torí ẹ mọ̀ pé tó hàn nínú àwọn àwòrán tí wọ́n gbé káàkiri nípa ọmọ yẹn ni pé Kọ̀dìríyà lọmọ yìí. Oye tí ń dẹ̀ ń lu bàndírì, àwọn Kọ̀dìríyà sì ni wọ́n máa ń lu bàndírì káàkiri. Ní táwọn wáyé wá ṣe nìyẹn, kí Allah bá ẹ̀dá mọ́ ṣàtọ̀ wọn sọ́nà. Wallahi ó wáyà mí lẹ́nu púpọ̀ ipe ká ní àwùjọ wa ó bá jẹ́ àwùjọ tó dáa ni,
ká ní àwùjọ ó bá jẹ́ àwùjọ tó já sí pé wọ́n máa ń lo òfin Allah ẹ̀dá ń bẹ̀ pẹ̀lú déédéé ni so bó ti já sí pé wọ́n ti ẹ̀ lo òfin Allah ẹ̀dá bí tí wọlé ó ma oye irú Nakibul Ashraf yẹn kọ́ ló yẹ kó jáde kó máa sọ in tí ń sọ bóyá inú ẹ̀wọ̀n ló ẹ̀kan ti máa wá fún ní ìrò wípé ọmọ Kọ̀dìríyà yóò tí ń ṣe ọmọ Súfì oye inú ẹ̀wọ̀n ni ó ti ẹ̀kan ti wá fún Nakibul Ashraf ní ìrò wípé ọmọ Kọ̀dìríyà kan ọmọ Súfì kan ó pààyàn tó bá já sí wípé ká ní pé àwùjọ tó dá òun labá wà mo máa play ọ̀rọ̀ Nakibul Ashraf kí n tó wá padà síbi ọ̀rọ̀ Mudirul Markaz oye so in play ọ̀rọ̀ Nakibul Ashraf bàbá rí ọmọ bàbá rí ọmọ àjọ kan tó gbé bàndírì dání tí wọ́n ń ṣàìdá àní màlálà ìdàgbàgbà láyé nítorí pé tí wọ́n fi ilẹ̀ fún wa kọ́ ìta àjogún kọ́ láàbí wá gbarú bàjẹ́ bẹ́ẹ̀ láyé wàlá àwọn pípù rẹ̀ mọ́rọ̀ ayé táwọn ní bídíà wa Nakibul Ashraf wọ́n ló sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí báyìí Nakibul Ashraf ìwọ ló sì ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí báyìí ipe kìí ṣe ohun tí wọ́n filẹ̀ fún yín ipe tí ọmọ kan nínú ọmọ ìjọ yín tó bá ń gbé bàndírì dání tí ń lo bàndírì tó wà nínú ìjọ yín tẹ́ bá mọ̀ ipe aláburú ni ipe ẹ̀ ní gbàláyè so ṣebí ìwọ gangan fúnra lára rẹ ní àwọn ọ̀rọ̀ tó ń sọ tó fi ń kó àárẹ̀ ọkàn bá àwọn ọ̀dọ́ mo ń bọ̀ kí n bá ẹ wá ọ̀rọ̀ rẹ̀ yẹn jáde ìwọ gangan fúnra lára rẹ yìí ní ìwọ Nakibul Ashraf yìí ó ní àwọn ọ̀rọ̀ tó já sí pé ó sọ tó já sí pé ó fi ń kó àárẹ̀ ọkàn bá àwọn ọ̀dọ́ so kó wá máa sọ ná ọ̀rọ̀ rẹ̀ ń bíbá yìí pé tí ẹ bá mọ̀ pé ọmọ kan o kìnìkan o oyè ẹ̀ ní gbàláyé o ìwọ gangan fúnra láàrẹ ganan ó yẹ kí wọ́n tẹ̀ kọ́kọ́ mú wọ ganan so wàláì mo fi Allah ẹ̀dá mo fi bọ́ra ọ̀rọ̀ táà ń sọ yá wàdà mà kọ́fà kìí sì sọ̀rọ̀ tó yá sí pé lọ́la àwà sọ pé àsọ bẹ́ẹ̀ mọ́fà torí ọ̀hún táwọn kìíní ń pèpè sí Nakibul Ashraf ti ń sọ̀rọ̀ yìí pé so ipe táwọn bá mọ̀ pé bá irọ́ ọmọ ibo ṣe ríre ipa àwọn ò ní gbà láàyè kò tiẹ̀ kọ́kọ́ yẹ kí wọ́n kọ́kọ́ gbà wọ gan láàyè láwùjọ náà ká tó wá sọ ọmọ yún so nítorí ìwọ yìí nìsín nínú àwọn fìtínà àtàdánwò tí àwọn ọmọ yẹn ní òun ló wà nínú àwọn fìtínà irinṣẹ́ ibú tó yá sí pé oye wọ́n lè máa kó àárẹ̀ ọkàn bá àwọn ọ̀dọ́ láwùjọ òun ló wà pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìṣìnà tó já sí pé òun máa ń sọ àtọ̀rọ̀ àánú tó máa ń sọ mò ń bọ̀ mo fẹ́ bọ́ plé ọ̀rọ̀ rẹ̀ kan ni oye a ti sọ pé ẹ ní máa mú àwa ṣeré níbí báyìí ẹ máa gbọ́ alágbàkó òun ló sọ ọ̀rọ̀ eléyìí o Nakibul Ashraf ló sọ̀rọ̀ yìí o ipe yìí ti ń dùn òun pẹ̀lú àwọn ọmọ kéwù ní pé wọ́n farabalẹ̀ wọ́n forí balẹ̀ oye ibi ká ní wọ́n bá forí balẹ̀ ni wọ́n bá máa fẹ́ àwọn ọmọ olówó ìwà ń sọ fún àwọn ọmọ kéwù ń bíbà yìí ipe kí wọ́n lọ máa fẹ́ àwọn ọmọ mínísítà ipe kí wọ́n máa sàásí wọn tí wọ́n bá ya wèrè wọ́n gbé wọn wá sọ́dọ̀ wọn ìwọ gan tó ń sọ ipe tọmọ ìjọ kan bá gbé bàndírì ìdání tí ń lu bàndírì tẹ bá mọ̀ pé oníbàjẹ́ ni aláburú ni ẹ nígbà láyè ìwọ gan kò tiẹ̀ yẹ kó kọ́kọ́ sí láwùjọ àwọn èèyàn náà ní ìrẹ Nakibul Ashraf yìí so ó yẹ kí wọ́n dé ọmọ bì kan kó máa jẹyà kó máa gba ìyà sórí so torí irú ọ̀rọ̀ yìí nìsín Allah ẹ̀dá nìkan ló mọ iye ẹni tí ọ̀rọ̀ rẹ̀ yóò ti fa àárẹ̀ ọkàn fún débi pé òun náà wà máa ṣe àwọn irú iṣẹ́ bẹ́ẹ̀ ṣé tọmọ kéwú bá lọ ya ọmọ mínísítà tó bá lọ yà ń wèrè kí ni garanti rẹ̀ pé ọmọ mínísítà wọn ò lálàáfíà lẹ́yìn ìgbà tí wọ́n bá yà wèrè tán so ìdájọ́ ẹni tí bá sì ń sàsí àwọn èèyàn láwùjọ èèyàn ìdájọ́ pípa ni lábẹ́ ṣẹ̀rí Allah ẹ̀dá so ẹni tí bá ń sàsí àwọn èèyàn torí ẹni tó sọ pé kí wọ́n lọ àwọn ọmọ kéwú tó ń sọ pé kí wọ́n lọ máa ya àwọn
ọmọ mínísítà ń wèrè wọ́n sàsí wọn ni so àti wá àtàwọn ọmọ kéwọ̀ ọ̀hún ìdájọ́ pípa ló tọ́ sí yín lábẹ́ ṣẹ̀ríà pẹ̀lú pé òun sọ pé kí wọ́n lọ máa sàsáwọn èèyàn so ìwọ̀nyún náà ló wá jókòó bí ẹni rẹ̀ bí àáfà wàláhì àdéhùn bẹ́lẹ̀ yorùbá yìí so yálọ bẹ́ẹ̀ dà kó là wá ẹ̀mẹ́yẹ̀ rí nǹkan so ògédé pé kò sí òfin kankan tó mú ọ so ògédé pé kò sí òfin kankan tó mú ẹ lórí ìsọkúsọ tó sọ yìí so ògédé pé kò sí òfin àlọ́bẹ̀ẹ́dà kò sí òfin kankan tó yá sí pé ó mú ẹ lórí tó wí yìí ó wí lọ́fẹ̀ẹ́ lófò nǹkan kan ò sí ọ́ torí ẹ̀ ló ṣe rò pé o lè jòkó kó gbé láwà ní sórí kó jòkó bí àfáà kó wá máa sọ pé ẹ tọmọ ìjọ kan bá lọ ń pààyàn àbí tí wọ́n ń ṣe jàǹbá kan kálẹ̀ bá mọ̀ ní ẹ̀ ní ìgbàsìn ìwọ gan kò yẹ kí ìwọ gan ń bẹ kò yẹ kí ìwọ gan wà láwùjọ oye so kò yẹ kí ìwọ gan kó ṣe kí ni kò yẹ kó wà láwùjọ ìwọ tó sọ pé kí wọ́n lọ máa sàsí àwọn ọmọ olówó so ẹ dákun ẹni tí ò bá lè sàsí àwọn ọmọ olówó ṣé kò ní jọmọ olówó gbé abẹ́ẹ̀ ní nǹkan báyìí ẹni tó bá já sí pé òun ò lè sàsá ọmọ olówó ṣé kò ní jí ọmọ olówó gbé kò ní kidnap ọmọ olówó kò ní assassinate ọmọ olówó tí ò bá ní kápá àti sàsí tí ò bá ní kápá àti sàsí tí ò bá ṣe kíni tí ò bá ní ìkápá àti ṣe kíni àti sàsí ìwọ́n yìí ló wá ń sọ ẹ̀wọ̀n ọgbọ́n nǹkan ó gbé bàdírì dání tí wọ́n ń sa ìdá àní màlálà ìdàkágbà láyé abẹ́ẹ̀rí nǹkan ó ní tóun bá rí àwọn ọmọ ìjọ tó gbé bàdírì dání nínú kọ̀dìríyà wọn ni nínú ẹ̀sìn súfì wọn tí wọ́n ń gbé káàkiri ni o ipe táwọn bá rí ọmọ ìjọ tó yá sí pé gbé bàdírì dání tí ń sa ìdá àwọn ò ní màlálà ìdá káwọn gbà láyé ó ní torí pé kìí ṣe ohun tí wọ́n fi kalẹ̀ fún àwọn òun ni tí irú ọmọ èèyàn ò máa ṣe kíni òun ni tí irú ọmọ èèyàn ò máa ṣe Labeeb Lagbaji ṣe sorry ìrẹ́ Nakib Ashraf ǹjẹ́ ohun tí wọ́n filẹ̀ fún yín òun ni pé kí wọ́n máa sà sáwọn ọmọ mínísítà ń bọ̀ ṣé ǹjẹ́ wọ́n fi kẹ́ ẹ máa sàsáwọn ọmọ mínísítà ǹjẹ́ wọ́n fi ilẹ̀ fún yín kẹ́ ẹ máa sàsíyàn ǹjẹ́ ń bẹ nínú tí àwọn àfáà yín tó lè máa rí fá ọ̀rọ̀ yẹn sí pé kìí ṣe ohun tí wọ́n fi ilẹ̀ fún yín ǹjẹ́ ó wà nínú tí wọ́n fi ilẹ̀ fún yín. ẹgbọ́ ó ní ó ń dùn òun fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ní àwọn àforíbalẹ̀ dáadáa wọ́n máa fi àwọn ọmọ mínísítà ẹ sà sí wọn bá ya wèrè wọ́n tì wọ́n wá. ó ní kí wọ́n lọ máa sà sí wọn tí wọ́n bá ya wèrè wọ́n tì wọ́n wá ṣé eléyìí ń bẹ nínú táwọn bàbá yín fi ilẹ̀ fún yín Nakib Ashraf so eléyìí ń bẹ ṣé eléyìí fi rinlẹ̀ nínú ìṣe àwọn bàbá yín nínú kọ̀dìríyà fi rinlẹ̀ nínú ìṣe àwọn ẹni ìṣíwájú yín nínú kọ̀dìríyà kárí mú ẹ̀rí rẹ̀ wá so ohun tó bá mú ọ tó bá lè máa sọ pé bá irú ọmọ yín ní ìsìn ipé tẹ́ bá mọ̀ láláì dání ẹ̀ ní ìgbà nǹkan kẹ̀wẹ́ torí kìí ṣe ohun tí wọ́n fílẹ̀ fún yín ní in tí yẹn ń ṣe àwọn eléyìí tí wọ́n wá ń sọ ńkọ́ ṣé eléyìí ń bẹ nínú tí wọ́n fílẹ̀ fún yín èyí ń bẹ nínú tí wọ́n fílẹ̀ fún yín tí wọ́n fi lọ́lẹ̀ kọ̀dìríyà àbí ipé kẹ́ máa ṣe torí ẹ̀lá ṣe máa ń sọ fọ́pọ̀lọpọ̀ yín pé aside pé bá àwọn bàbá tí wọ́n ti ṣíwájú ńlẹ̀ Yorùbá gan aside pé bá wọ́n ṣe bídíà ṣe ráhùn ẹ̀yin ọmọ tẹ́ wá lẹ́yìn wọn yìí in tí ń bẹ lọ́wọ́ omi nù yín ó yàyàkuyà gan ni ìgbàgbọ́ tí ń bẹ nú gbàgbọ́ ẹlòmí nù yín ó burú jáì so ìwọ ní ìsìn òun sọ pé kí wọ́n lọ máa sàsí àwọn ọmọ ọlọ́mọ ẹ dákun kí wọ́n lọ máa sa oògùn sáwọn ọmọ ọlọ́mọ tí wọ́n bá sà sáwọn ọmọ ọlọ́mọ kí ni garanti pé wọ́n rí àlàáfíà lẹ́yìn ìgbà tí wọ́n bá sà sí wọn àti wípé ọmọ tí ò bá rí bí ó ṣe sà sí ọmọ olówó nínú àwọn ẹni tó ní kí wọ́n lọ máa sà sí àwọn ọmọ olówó ẹ dákun ìgbà wo ni ò ní rò wípé kóun jí ọmọ olówó yẹn gbé lókù ìgbà wo ni ò ní rò síbẹ̀ so ìwọ gan ó yẹ kí wọ́n mú ọ kí wọ́n so ọ mọ́lẹ̀ kí wọ́n dá sẹ̀ríà fún ọ
kórì rẹ̀ pé kó nílàákàì kó mọ̀ pé èyàn fẹnu wa rọ́ọ̀fù láwùjọ lórúkọ ipò fẹ́ display mà èyàn fẹnu wa rọ́ọ̀fù láwùjọ lórúkọ ipò fẹ́ ṣe iṣẹ́ àfà wà lọ ń ìjókòó ẹlẹ́yà kan tá a bá mọ̀ ìpẹ́ aláìdáni ànígbà ìwọ ńkọ́ tó ń sọ̀rọ̀ so àsán abẹ̀sìn alọ́bẹ̀ẹ́dà jẹ́ gbogbo a ní ń pè mí torí pé tí wọ́n fi ilẹ̀ fún ọkọ̀ ìta àjòkú kọ̀ láàbí wá gbarú bàjẹ́ bẹ́ẹ̀ láyé ó wá sí lọ́hùn ni ó lè gbé ó lè lu bàndírì ọmọ yìí sì ní o àbọ̀mọ́ ìrírí ìpàdé ẹ̀rí mọ́kọ́ rẹ̀ àmọ́ bí àlùbáríkà bá ti wọ́sẹ́ aburú náà tẹ̀lé rí bẹ́ẹ̀rù bá ti pọ̀ aláburú pọ̀ bẹ́ẹ̀ ni bí mákà ti tó ní aburú ń bẹ́ẹ̀ dè bámú báburú tí wọ́n ń bẹ́ẹ̀ tó ní ẹ̀bá ilé ọlọ́run ti bẹ́ẹ̀ jẹ́ kò bá jẹ́ o kó o lẹ́sẹ̀ rí ọmọ ìta tó gbé bàndírì bẹ́ẹ̀ ni wàá sọ àwọn àtàndù bàndírì apààyàn. ó yẹ kí wọ́n mọ̀ tó kíbà níyì ẹ wọ́n sọ̀rọ̀ bá nínú bàdíyì ẹ sọ wá lápààyàn ẹ sọ wá bá ń fa tẹ̀sùbá ẹ sọ wá di apààyàn. ẹ sọ wá bá ń fa tẹ̀sùbá ẹ sọ wá di apààyàn. ẹ sọ wá di kèfèrí. bẹ́ẹ̀ni ò sì dákẹ́ kó o gbé jákujàku òpùrọ́ burúkú so ọ̀tá Allah ọ̀dà èyí tó ní kán lọ máa sàṣẹ́ àwọn ọmọ olówó ńkọ́ ṣé kò tí máa jọra wọn àṣàṣì tó ní kán lọ máa sàṣẹ́ àwọn ọmọ olówó ńkọ́ kán lọ máa sàṣẹ́ àwọn ọmọ mínísítà àwọn ọmọ ọlọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kán lọ máa sàṣí wọn kán lọ máa yà wọ́n wéèrè so ọ̀dà ṣé ká máa kúkú pè ọ̀lá lásàṣì ọ̀dà ọ̀nà kíbùlà aṣọ́rọ̀fà lásàṣì so tó bá fẹ́ dì náà ipò òkè kò sí nǹkan ó kàn pẹ̀lú ọmọ eléyìí so óyé so gbogbo yín náà ẹ fẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe yọ orí yín náà ni ẹ fẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe máa disassociate ara yín pọ̀ bẹ́ẹ̀ ṣe máa disassociate ara yín kò lára ọmọ yìí náà ni so àmọ́ ìwọ gan èyí ṣe èèyàn dáadáa kankan rẹ̀ náà kíbùlà ashraf èyí ṣe ní rí kankan bó ṣe wà yìí óyé so táwọn mùsùlùmí bá mọ ohun tó dáa fún wọn so kí wọ́n tètè fi ẹjọ́ rẹ̀ lọ àwọn ìjọba kí wọ́n mú ọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó ti sọ yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìsọkúsọ tó ti sọ yẹn kán lọ máa sàsá àwọn ọmọ olówó kán lọ máa sa ògùn sí wọn kán lọ máa sà sí wọn kán lọ máa yà wọ́n wéèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ṣe wá sọ ẹ̀yin súfì di apààyàn wọ́n ṣe wá sọ ẹ̀yin súfì di ẹlẹ́bọ ṣé ìṣẹ́ ẹlẹ́bọ ní ẹlẹ́bọ ní ẹ̀nà so ẹlẹ́bọ ní ẹ̀nà ìwà lásàsí so ẹlẹ́bọ ní ẹ̀nà àwọn ṣẹbọ ẹni tí ń sàsí ẹni tó nígbàgbọ́ pé káwọn èèyàn máa sàsáwọn èèyàn kan máa yàwọn wèrè kì í ṣe mùsùlùmí náà torí kò sí ní tó fi yàwọn wèrè tó tayọ àsàsí tó tayọ ogun so èyí tó bá yẹ kí wọ́n lo àlìjẹ̀nú fún tó tayọ pé kí wọ́n lo àlìjẹ̀nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹni tí bá sì ń ṣerú nǹkan yẹn kèfèrí ni kì í ṣe mùsùlùmí ẹlẹ́bọ ni óyé so tọ ìwọ ló sì tún máa ń wẹ àwọn ọṣẹ oògùn abẹnugọ̀ngọ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ náà láti gbọ́ tó ń sọ pé kìnnìkan so ẹ má dáhùn alùsúnà lóhun alùsúnà kan tó bá sọ pé kẹ má wẹ ẹsẹ ó ṣe kìnnìkan fún ni o ẹ sọ fún pé ọṣẹ lọ́ọ̀sì tóun fi ń wẹ̀ kí ló fi yé yí pé wọn ti po nǹkan mọ́ látọ̀dọ̀ àwọn òyìnbó tó wọn sọ fáwọn èèyàn pé ẹnkú lọ máa wẹ ọṣẹ tí wọ́n bá fẹ́ wẹ ọṣẹ ṣé mùsùlùmí ni máa ń sọrú nǹkan báwọn ṣé mùsùlùmí ni máa ń wí irú nǹkan báyìí na kíbla ashraf so ṣé mùsùlùmí ni máa ń wí tọ́ níbí báyìí ní ti wá wọnú ọ̀rọ̀ mudirul markaz torí mo rí ọ̀rọ̀ mudirul markaz yìí lè plé ọ̀rọ̀ tí wọ́n torí ó ti ní copyright oye post tí wọ́n bá mú kalẹ̀ lórí péjì mudiru tó bá jẹ́ fídíò ni tí wọ́n edit ẹ̀ ó ní copyright oye báyìí so ọ̀rọ̀ wọn ní copyright ìyẹn lè gbé àmọ́ mo gbọ́ ẹ̀yà kan nínú àwọn ọ̀rọ̀ wọn nípa ọmọ tó ṣe kíni tó jíyàn gbé yìí tó sì pa so mudiru ń sọ ń bẹ̀ yìí pé irú ọmọ yẹn kó máa ṣe kíni kó máa kíkírú ọmọ yẹn kó gbéyàn pa kó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dó wọ́n kọ̀ndẹ́mù ẹ̀ o mudiru kọ̀ndẹ́mù tọmọ náà ṣe tó sì dá bẹ́ẹ̀
àmọ́ mudirul markaz nakibul ashrafu yìí pẹ̀lú èyí àfá àwọn kọ̀dìríyà tí wọ́n jọ wá sọ́dọ̀ yín so ṣé ẹ gbọ́ àwọn ka àgbákò tó fẹ́ jọ kódà tó fẹ́ burú ju ìtọ́mọ̀ yẹn ṣe gan lọ tí nakibul ashrafu máa ń sọ so ẹ sì wẹ́kọ̀mù ẹ̀ so nakibul ashrafu ló ní kó máa sàsín àwọn ọmọ olówó yìí ṣé tí nakibul ashrafu bá sọ pé kí wọ́n sàsọ ọmọ yín obìnrin ṣé gbà láàyè ẹ mùdírù ṣé ẹ gbà nakibul ashrafu láàyè ká ní pé ọmọ yín obìnrin ní nakibul ashrafu bá sọ pé kí wọ́n wá sàsí àbí ká lọ́mọ yín obìnrin ní nakibul ashrafu bá sọ pé kí wọ́n wá yà ń wèrè nítorí kí wọ́n lè bá rí fẹ́ so ṣé ẹ fi ojú tó tutù ẹ fi gbà nakibul ashrafu láàyè so ara àwọn aburú tá ń sọ pé a fi bùkátà sí ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá nìyẹn láti káwọ́ àwọn aburú yẹn kò so láti káwọ́ àwọn aburú yẹn kò láti ti ọwọ́ àwọn ìwà bàjẹ́ yẹn láti tì wọ́n bọnú lẹ̀ ẹ̀yin lẹ sì ń tako ṣẹ̀ríà yìí ẹ̀yin lẹ fẹ́ gba ṣẹ̀ríà yìí ní ìtàlọ́bẹ̀ ẹ̀dà sọ fún wa pé wa man lam yahkum bima anzalallah fa ulaika umul kafirun fa ulaika umul fasiqun fa ulaika umuz zalimun oye so ẹni tí ó bá fi lè dájọ́ pẹ̀lú ohun tí Allah ẹ̀dá sọ kalẹ̀ lófin oye àwọn wọ̀nyẹn kèfèrí ni wọ́n àwọn wọ̀nyẹn alábòsí ni wọ́n àwọn wọ̀nyẹn pòkí èèyàn ni wọ́n so bó tẹ̀já sí pé àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí àlàyé sì pọ̀ lórí rẹ̀ ju báyìí lọ so ẹ̀yin wá ń sáyà gbangba sí ṣẹ̀ríà so tẹ́ ẹ̀ bá fẹ́ gba ṣẹ̀ríà wọlé irú àwọn aburú tí ó máa ṣẹlẹ̀ rí ẹ má wò yí pé òkè bọ́yá self-interest yín ipé bá tún bá ń lo ṣẹ̀ríà àwọn kankan bẹ tó yá sí pé ẹ lè máa sọ tó yá sí pé ó bùkátà sí pé kí wọ́n fi gbé yín láti ṣe kíni láti ṣàgbéyẹ̀wò ohun tẹ́ bá sọ tí ò bá bá ẹ̀sìn Allah ẹ̀dá lọ tó bá sì ní ìjìyà so ẹ má wo self-interest yín pé bóyá nǹkan yẹn lè kàn yín náà oye ẹ wo ipò òkè yóò wúlò fáwùjọ yóò ṣàǹfààní fáwùjọ pẹ̀lú pé gbogbo àwọn kẹtẹ́yìn náà ń sọ tí ò ṣe kíni tí ò lọ oye yóò suppress kíní ẹ yóò dẹ̀ tẹ́rì yóò ṣe kíni yóò káwọ́ rẹ̀ dúró àwọn wọ̀nwọ̀n yìí náà láwọn kéékèèké yìí náà àwọn nakibul ashrafu táwọn náà sọ pé kí wọ́n lọ máa sàsín àwọn ọmọ olówó yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò kó àwọn náà lọ́wọ́ dúró yóò ká wọn lọ́wọ́ kò so nakibul ashrafu yìí nìsín òun lẹ gbà síbẹ̀ yun pẹ̀lú àfa àwọn kọ̀dírá yìí nìsín tẹ́jọ rẹ̀ ní tẹ́jọ ń ṣe gbogbo ẹ̀ so tẹ́jọ ń dunú so ẹ̀sìn kọ́ndẹ́mù ọmọ eléyìn àwọn eléyìí tí wọ́n sọ pé kí wọ́n lọ máa sàsín àwọn èèyàn ńkọ́ so àwọn nakibul ashrafu tí wọ́n ní kí wọ́n lọ máa sàsín àwọn ọmọ olówó ńkọ́ oye àbí ṣe torí pé àwọn wá láti ọ̀dọ̀ àfá àgbà kan nínú àwọn àfá ilẹ̀ Yorùbá wọ́n wá láti ilé Salati so lára àwọn àbòsí tàn wí náà nìyẹn so kálá iṣẹ́ rí Allah ẹ̀dá ni oye kálá iṣẹ́ rí Allah ẹ̀dá bá wà nílẹ̀ ni kò sí tó kan ṣẹ̀dá pẹ̀lú pé ẹnìkan ọmọ ìdílé kan so ẹfìyàjẹ́ tó bá ti ṣe ohun tó bùkátà sí ìfìyàjẹ́ ni lábẹ́ òfin Allah ẹ̀dá ló bá parí ibi tó bá ti lè wù kán ti bí ibi tó bá ti lè wù kán ti sú oye so kí Allah ẹ̀dá kó ṣàánú so ìyẹn lórí ọ̀rọ̀ ti mùdírù tọ́ àfá agbára omi àwọn náà sọ̀rọ̀ oye so àfá agbára omi náà sọ̀rọ̀ in ti ẹ̀ ń bá àwọn nínú jẹ́ ni lórí ọ̀rọ̀ jálàbí tí wọ́n mọ̀ pé àwọn tí wọ́n jálàbí làwọn wáyé wá ṣe ń ti wọn so bóyá wọn ní nǹkan míì tí wọ́n fẹ́ ṣe láyé tó tayọ kí wọ́n ṣe jálàbí so tí ò bá sí jálàbí kò sọ́nà fún wọn oye iṣẹ́ náà láyé kò sí iṣẹ́ náà láyé ókè ṣé ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá ṣé wọn kì í ṣàbùrú ṣe ká kí ló ṣiṣẹ́ ọlọ́pàá òṣìṣẹ́ ìjọba àwọn kan darí wa ṣé àrà aláburú nínú wọn sáwọn olóṣèlú sáàrà aláburú nínú wọn ká kí ló sí wọn sáàrí mẹ́díkù dọ́kítọ̀. tọ́ nínú ọ̀rọ̀ yìí èmi ní nàṣíà fáwọn ọlọ́pàá kílèmù àfá Rashidi alágbára omi nípa pé sí àwọn ọlọ́pàá sáàrà láburú nínú wọn oye so ó yẹ káwọn ọlọ́pàá kí wọ́n gbé àfá alágbára omi ó yẹ kí wọ́n gbé yín kẹ́ wá prúfù àwọn aburú yùn oye so àwọn eléyìí wọ́n mọ̀ sunkún pa àwọn mọ òfin àmọ́ wọn mọ òfin kankan ẹwọ́n ṣe àlẹ́jọ́ ọlọ́pàá mi báyìí wọ́n ṣe ń ju allegations àwọn ọlọ́pàá so ká ní ọ̀rọ̀ yìí bá dọ́dọ̀ àwọn ọlọ́pàá ó yẹ kí wọ́n wá gbé yín kẹ́ wá prove àwọn aburú wọn yẹn so
àwọn aburú wọn yẹn kẹ́ wá ṣe kí ni kẹ́ wá prove ẹ̀ lọ́dọ̀ wọn so tọ́rọ̀ wọn yìí bá dọ́dọ̀ yín ṣèbẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ ni abẹ́ẹ̀rí nǹkan wọ́n fẹ́ defend jálàbí náà nù o so ipe ọmọ tó pààyàn yìí nìsín tó bá tiẹ̀ já sí pé ń ṣe jálàbí so òun tẹ aláburú lòun àwọn èèyàn dáadáa sì wà nínú oníjálàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí kò sí bí nǹkan ṣe wà tá à ní ráburú nù rẹ̀ jálàbí láti bẹ̀rẹ̀ títí débi tó dé aburú ni jàmbá ni kò sí nǹkan kan tó wúlò fún ìsìláàmù lára rẹ̀ kò sí nǹkan kan tó wúlò fún ìsìláàmù lára rẹ̀ so kò sí nǹkan kan tó ṣàǹfààní fún ìsìláàmù lára rẹ̀ bá àrán jújù bẹ́ẹ̀ lọ àfá alágbára omi ojú ọ̀nà bú ni jálàbí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ oye ojú ọ̀nà bú ojú ọ̀nà rédèrèdè ni jálàbí ojú ọ̀nà rédèrèdè ni in tó ń pè pé yẹn ń ṣiṣẹ́ àfá kọ́ nìyẹn so in tó ń pè pé yẹn ń ṣiṣẹ́ àfá kọ́ nìyẹn tẹ́ bá sọ pé ẹ fẹ́ máa fún àwọn èèyàn ládùúà kọ́ máa ṣàdúà ẹ padà sínú ìsìláàmù kẹ́ẹ̀kẹ́ kúránì kẹ́ẹ̀kẹ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam kẹ́ máa ṣàlàyé àsìkárò ànẹ́bí fáwọn èèyàn kò ṣẹ̀ nídìí kọ́ máa mú wá fún yín kẹ́ tó máa fún wọn ní àsìkárò oye àfi ẹni tó bá fẹ́ kéwú lọ́wọ́ yín tẹ́ fẹ́ kọ́ ní kéwú ẹ̀sìn oye so tẹ́ bá ní muhassasa fún pé kẹ́ kọ́ àwọn èèyàn ní kéwú ẹ̀sìn ẹ lè máa gbowó ipò kíkọ́ wá máa kọ́ ẹ̀kọ́ ní ilé kéwú yín àwọn àsìkárù yẹn ó dẹ̀ wà nù tí wọ́n ṣe kíni tí wọ́n kọ̀ àmọ́ kẹwàá jókòó kalẹ̀ lórí àsìkárù ànẹ́bì kẹwàá máa dódò ń pé òkè so tí lágbájá bá wà ó ń fún ní àsìkárù báyìí so àbí ń ka àsìkárù báyìí fún tí mo bá ka àsìkárù báyìí fún ìwà gbowó lọ́wọ́ rẹ̀ kò sínú lànà ànẹ́bì wa Muhammad sallallahu alaihi wasallam oye so torí mo rí pé nínú ọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ ta bá ohun tó jọmọ́ báyìí tó ṣàbòsí tó wọnú irú okùn tí ọmọ yìí wọ̀ kò sí ẹni bá ṣẹ̀ kò tí ló kọ because ọ̀tọ̀ níbi tọ́rọ wọn lọ ọ̀tọ̀ níbi tọ́ wọn lọ ẹlòmínà lóhun kéwù náà tó bá sọ̀rọ̀ báyìí ẹfẹ̀ lè kó ìbò. ẹ̀yin náà wà nù wọn wallahi ẹ wà nù wọn ẹni tó yá sí pé ó yẹ kí òfin máa ṣe kí ni kí òfin máa mú yín kí wọ́n máa ṣe blálà fún yín torí ẹ̀ máa ń sọ̀sọ́kùsọ gan ìsọkúsọ yín máa ń pọ̀ gan ìfẹnujáwáyà yín lórúkọ kéwú lórúkọ ìmọ̀ ní kéwú tẹ̀ fojú tó ní kéwú tẹ̀ rí oye ó pọ̀ gan bíbà so ẹgbà ló ẹ kí wọ́n máa ṣe fún yín kí wọ́n yọ láwà ní kí wọ́n fi dé apá yín àtẹsẹ̀ yín kí wọ́n wá tẹ́yìn sí tébù kí wọ́n fi yín ní blálà dáadáa so oye àwọn eléyìn àwọn ọtọ́rítì tí wọ́n lè ṣe òun ni wọ́n ṣe àwakọ́ so kí wọ́n bá sọ pé à ń lo àgbàlagbà so táwọn ọtọ́rítì bá gbé yín tó bá fi yín blálà ẹ̀ ṣẹ̀nu yín ní wọ́n bá bẹ́ẹ̀ ṣe mọ́ oye so abẹ́yìn kọ́ lẹ sọ pé ẹbọ táwọn ẹlẹ́bọ tí wọ́n ń gbé sórí ìta mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ̀yin kọ́ lẹ sọ ń gbà kan pé so kìí ṣe pé bọ́yá ẹbọ ní nǹkan yẹn nǹkan kan bẹ́ẹ̀ tẹ́ wọ́n ń ṣe àwọn àlàyé kan tí ó mú làákà ìdání láti fẹ́ máa dìfẹ́ǹdì ẹbọ tí wọ́n ń gbé sórí ìta mẹ́ta abẹ́yìn kọ́ abẹ́rù pé àti gbàgbé ni so abẹ́yìn kọ́ lẹ sọ pé táwọn èèyàn bá máa dúró wàhálà tí Allah bẹ́ẹ̀ dá ṣe lórí ẹ̀mí kó tó dẹ́mi wa so abẹ́yìn kọ́ lẹ wí ni tá a sọ fún pé rárá Allah bẹ́ẹ̀ dá ìdààmú Allah bẹ́ẹ̀ dá ìṣe wàhálà ìnira ìbá Allah bẹ́ẹ̀ dá níbi nǹkan tó bá ṣe kìí rẹ̀ so ẹtún sórí kunkun náà ní pé ẹ̀sọ́ náà nù ó yẹ kí wọ́n fún yín ní blálà kí wọ́n náà yín kórí yín lè pé lórí ọ̀rọ̀ yùn kẹ́lẹ́ bá mọ̀ pàtàkì kéèyàn sọ déédé ohun tó bá mọ̀ oye so àwa mọ irú rẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ìsọkúsọ ìfẹnujáwáyà tẹ́ ẹ̀ máa ń ṣe kí ni tẹ́ ẹ̀ máa ń sọ oye ká lọ́bẹ̀ ẹ̀dà fi yín mọ̀nà. 1992 ni mo kọ́kọ́ wo Ogun State Television 1992 àwọn tá a bá ń bẹ̀ bàbá Fákẹ́yẹ tọ́lọ̀ bá bọ̀rù bẹ́ẹ̀ Yẹ́misí Bámgbóṣé Mr. Taofik ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pé ẹ̀sẹ̀ wọ sẹ́fẹ̀ náà ti dàgbàlagbà náà ti di yanis adúgbò lọ́dọ̀ lọ láti gbà látọ̀dún náà láti gbà náà kò sẹ́ni tó lọ fẹjọ́ wá sọ bẹ́ẹ̀ á dẹ̀ sọ fún pé iṣẹ́ àfáà wà lè close iṣẹ́ àfáà torí pé nìkan pààyàn tó ti ń sìn ẹ̀ kàn jìyà ẹ̀ kàn kó bára yín ẹran tó máa ṣùwà bàjẹ́ ló máa wù náà ni. ẹ gbọ́ wọ́n sọ pé wọ́n lè close iṣẹ́ àfáà nítorí pé kí ni iṣẹ́ àfáà ṣíṣẹ́ àfáà ní pé kó máa fún àwọn èèyàn ní àdúrà kó máa gbowó lọ́wọ́ ibo ló ti jẹ́ ṣàfáà
pẹ̀lú róòsì tẹ́ ń gbé káàkiri pẹ̀lú rọ́ọ̀bù tẹ́ ń gbé káàkiri pẹ̀lú róòfù tẹ́ ń gbé káàkiri. So tọ́ wọ́n wá ń sọ pé wọ́n kàn kó bára wọn wọ́n sì kó yà jẹra wọn. Bóò ni wọ́n ṣe kó bára wọn? Ipe wọ́n pa jálàbí dé, ipe wọ́n ní kónkálùkù lọ wá ṣẹ́ṣe nínú yín. Bóò wọ́n ṣe kó bára wọn? Kò sí àkóbá kankan. So ẹ sọ pé ẹ ń bẹ̀rù ibi tẹ́ ẹ ti ń rí jíjà àti múmu dé. Ẹ sọ pé yóò kó bá yín tí wọ́n bá tì í, ipe ẹ̀ ní rí jíjà àti múmu mọ́. Ipe yóò wá kóyà bá àwọn ẹni tí wọ́n bá tì í, yóò ṣe kóyà bá wọn. Sáwọn ni wọ́n ń powó ń bẹ̀ ní, ṣèbẹ́yìn lẹ́ ń tàtà rẹ̀ rówó, ṣèbẹ́yìn lẹ́ ń ṣèṣe pé iṣẹ́ àfà lẹ́ ń ṣe tẹ́ fi ń jẹ tẹ́ fi ń mu. So ẹ̀yin ni ó kó bá ẹ̀yin laburú rẹ̀ ó dé bá, kìí ṣe àwọn ẹni tí wọ́n bá sọ pé kí wọ́n tì í àtàwọn ẹni tí wọ́n bá sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ náà. So ìwúlò gan ni ó tún jẹ́ fáwa, nítorí bídíà ó dínkù nìyẹn. So ojú ọ̀nà ẹbọ yóò dínkù nìyẹn. Àwọn èèyàn wà lọ máa wádìí tí ń jẹ́ ẹ̀sìn alọ́bẹ̀ ẹ̀dà gangan. So ẹ̀yin ni ó kó bábá yẹn. So torí ẹ̀yin ni jíjà àti múmu ò ní rọrùn fún látọ̀nà pé wọ́n ti dí ibi tẹ́ ti ń rí jíjà àti múmu tó já sí pé ẹ̀ ń fi orúkọ ẹ̀ sí ń ṣe yóò kó bá wọn bò ẹ wá gbà mí lọ́wọ́ àfáà Abdulrasheed agbára omi báyìí so bó ni ó ṣe kó bá wọn, ọ̀nà gbà ó ní ó fi kó bá wọn kò yé mi o. So abẹ́ẹ̀ rí nǹkan báwọn so síbi tí ò sí ẹ máa ṣòṣì ẹ Súfì. Ṣé èèyàn pípa wà nínú ìlànà Súfì? Ìlànà Súfì sọ fún wa pé agbé ṣàṣọ́fù kalẹ̀ lórí kìtàbù wa súnà. òpùrọ́. Ṣé ìpààyàn wà bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni ìpààyàn ń bẹ nínú Súfì, gbogbo ẹnu mo fi wí. Pípààyàn ń bẹ nínú Súfì, gbogbo ẹnu mo fi sọ. Pípa èèyàn ń bẹ nínú Súfì, ń bẹ lójú ọ̀nà Súfì. Àkọọ́lẹ̀ àwọn àfáà Súfì yín rè. So oye àkọọ́lẹ̀ wọn rè ń wájú wa yìí. Tíra Ibrahim Yasi rè, tíra Amadu Tijani rè. Oye tá ṣàlàyé fún yín tẹ́yìn náà rí pé kìíní yìí ń bẹ ń bẹ lóòótọ́. So nínú At-Tabaqatul Kubra ti Sha'rani níbi nítòsí ń bí báyìí. So nínú àwọn ẹni tí Sha'rani àgbà Súfì ni tẹ́yìn gan tó bẹ̀ kẹ́ sọ pé kò sí tẹ́yìn gan tó bẹ̀ kẹ́ sọ pé Sha'rani bákanbàkan nínú ìlànà Súfì tẹ́ gbé dání. So àwọn àgbà yín gan nínú Súfì wọ́n tún mú nínú ọ̀rọ̀ Sha'rani láti fi ṣe ojú ọ̀nà tẹ́ ń ṣe yẹn. Oye nínú tírà tí gbogbo Súfì máa wá ń padà sí àti Kọ̀dìríyà àti Tìjàníyà àti Sàmàníyà àti gbogbo yàyàyà yín, òun ni Tabaqatul Kubra Lawaqihul Anwar fi Tabaqatil Akhyar. So àwọn ìpele àwọn ẹni rere ni Sha'rani sọ pé òun fẹ́ kó ọ̀rọ̀ ń pa wọn wá sínú tírà yìí. Ó kó àwọn sàbí ànábì wá, ó kó àwọn tàbíùn wá, ó kó àwọn tàbíùn wá, ó kó àwọn àìmọ̀ mẹ́rin wá. Aburú tó ṣe ń bẹ̀nu kò yẹ kó kó àwọn ẹni rere yìí, kò yẹ kó kó wọn wá síbi tó ti fẹ́ mú àwọn ẹni ẹ̀gbin èèyàn wá síbẹ̀. Oye kálọ́bẹ̀ ẹ̀dà kó dákun kó má jẹ́ ká sọnù. So nínú tírà yìí fa ó mú ẹnìkan wá síbẹ̀ tó já sí wípé ẹni yìí mùrídí ló jẹ́ sí bàbá Sha'rani. Oye so Muhammad al-Hadari. Muhammad al-Hadari Sha'rani gbà wá pé ẹnìkan tó ń pè ní As-Sarasi fún un nírò ipe ó wá sí ọ̀dọ̀ àwọn, ó wá sí ìlú àwọn lọ́jọ́ kan. So lọ́jọ́ Jímọ̀ sí ni. Oye wọ́n bá sọ fún pé kó ṣe kútúbà fáwọn. Ìgbà tí wọ́n ní kó ṣe kútúbà fáwọn, ó ṣe bismillah, ó gun mímbàrí, fahamidallah wa athna alayhi wa majjada, ó ṣe alhamdulillah, ó ṣe yìn fún Allah, ó sì gbé Allah bẹ̀ẹ́dà tóbi. So lẹ́yìn ìgbà náà ló bá sọ pé wa ashhadu an la ilaha lakum illa Iblis alayhi salatu wassalam. Muhammad al-Hadari bá sọ pé òun jẹ́rìí pé kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo fún ẹ̀yin aráàlú yìí o tó tayọ Iblis, kíkẹ́ àtọ́lá Allah bẹ̀ẹ́dà kó máa bá. So bó ṣe sọ báyìí gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹnu mọ́sálásí wọ́n bá sọ pé kafar epo ti di kèfèrí, ipé Muhammad al-Hadari ti di kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. So Muhammad al-Hadari tí ó ṣe next ní pé salla saifa wa nazala, ó bá fa ìdáyọ, ó bá sọ̀kalẹ̀ látorí mímbàrí. Gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹnu masjidu yẹn lọ́jọ́ yẹn ni wọ́n sákò nítorí pé Muhammad al-Hadari fa ìdáyọ. So gbogbo wọn sákò ní mọ́sálásí, kò sẹ́ni tó kí jímọ̀ nínú wọn lọ́jọ́ náà. So kò bá pa wọ́n dànù.
so meanwhile nǹkan tí Ash'arani mú wá tó fi sọ̀rọ̀ ń pa ẹni yìí ó fẹ́ fi prove wípé ìkánnú àwọn wòlíì leléyìí ìkánnú àwọn àrífì leléyìí so ṣe wá rọ́rọ̀ tó sọ yìí irú rẹ̀ wá pọ̀ nínú ọ̀rọ̀ àwọn Ahmadu Tijani àti Ibrahim Inyas tó ń tọ́ka sí wípé tí àwọn ẹni tí wọ́n jẹ́ àrífì nínú àwọn Sufi àtàwọn wòlíì nínú àwọn Sufi gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pera wọn tí wọ́n bá fi lè ṣe àwọn iṣẹ́ ṣùtá àti jàmbá tó bá jọrọ àwọn nǹkan báyìí ó yé so lójú àwọn ẹni tí wọ́n ń wò wọ́n tí wọ́n jẹ́ common people wọn àti ìṣe nǹkan kan oye wọn àti ìṣe kíni wọn àti ìṣe nǹkan kan àìmọye irú rẹ̀ nínú tíra Sufi àwọn alẹ́wà máa sọ fún pé ẹ̀ ṣe pípa yẹn wà nínú ìlànà Sufi ni ṣe bíbi tẹ́ ẹ rí tíra mọ́ ni tẹ́ǹkan tanra yín ṣé ìpààyàn ó wà nínú jálàbí à ń sọ fún pé àdúrà. bẹ́ẹ̀ ni ìpààyàn ń bẹ nínú jálàbí wọ́n máa ń sàṣìyàn nínú jálàbí wọ́n máa ń rán oògùn síyàn nínú jálàbí oye wọ́n máa ń sàṣìyàn nínú jálàbí wọ́n máa ń rán oògùn síyàn nínú jálàbí ìlànà jálàbí ni kí wọ́n pààyàn ìlànà jálàbí ni nínú iṣẹ́ tí jálàbí kó sínú ni. ní jálàbí. ẹ gbọ́ wọ́n sọ pé àwọn sọ pé àdúrà ní jálàbí irọ́ ni. ẹni bá ṣe oògùn tó ń jó oògùn àwọn ará yín náà ni wọ́n ń jó oògùn náà. ẹ máa gbọ́. àwọn náà ń wá làǹgbá ká àwọn yìí wá làǹgbá. ẹ máa gbọ́. àwọn yìí dórí epo ẹ̀ dórí ẹyẹ. so ẹ gbọ́ wọ́n sọ pé àwọn ará wa dàtí sàwálò sónà là ń wá là ń jógun là ń wá aláǹgbá wọ́n fi ní ìfà sí àfà fọlọ́nṣọ́ wọ́n fi ní ìfà sí àfà kìnnì àfà fọlọ́nṣọ́ oògùn wo ṣé oògùn abẹnú gọ̀ǹgọ̀ tí ẹ̀ ń ṣe nínú jálàbí oògùn owó oògùn tajà oògùn ìyọ́nú ayé àti oògùn awọ́rò àti oògùn oṣólẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tí ń bẹ nú lànà jálàbí yín ṣé òun ni so èèyàn lè mú nǹkan ẹranko àti ewé ó lè fi ṣe oògùn ìwòsàn lópin ìgbà tí ẹranko náà bá ṣe haramu so tó bá jẹ́ oògùn ìwòsàn ní àwọ̀ òtakò ẹnìkan ò sọ pé kéèyàn má ṣe oògùn ìwòsàn oògùn ipá àìsàn ń ṣèyàn àárẹ̀ ń ṣèyàn óyé àárẹ̀ kan nínú àwọn àárẹ̀ ń dààmú yàn so ẹnìkan kan ò takò nínú àwọn àfá mùsùlùmí ipe kéèyàn má ṣe ẹ̀rí ń bẹ fún nínú Kùránì ẹ̀rí ń bẹ fún nínú Sunan Nabuwa Muhammad sallallahu alaihi wasallam so àní àwọn oògùn abẹnú gọ̀ǹgọ̀ oògùn ẹbọ ayẹta òkígbẹ́ awọ́rò mádàríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ agbélépọ̀tá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so òun là ń sọ fún pé ẹbọ ní ìlànà àwọn ẹlẹ́bọ ni ẹ má pè ní ìsìlámù fáwọn èèyàn mọ́ in tí jálàbí kó sínú nìyẹn ẹ wá máa parọ́ òsì àbẹ́ẹ̀ rí nǹkan ẹ wá máa parọ́ bú so àwọn wo ni àdúrà ní bẹ nínú jálàbí ṣé jálàbí táwa náà mọ̀ táwa náà fojú tó àbí èwo ẹlẹ́wà máa sọ tí jálàbí jẹ́ fún wa lónìí ẹ̀ dá kankan mọ̀ jálàbí táwa náà rí bí wọ́n ṣe ń ṣe táwa náà mójú bàbá ìpé ṣe lè ní wọ́n ń ṣe ń jálàbí tá fi padà rí pé a gbọ́dọ̀ bá wọn máa lọ lórí rẹ̀ a gbọ́dọ̀ yọ ẹsẹ̀ padà jálàbí máa gún músù láàyè wal-iyadhu billah máa sọ músù ààyè sínú agbádá gbóná wal-iyadhu billah máa dáwọn ẹranko lóró fi ń yí àwọn èèyàn ni pé nǹkan pè ní àlìjálàbù òun ni ká ṣàdúrà fún yàn ká lo nǹkan mímọ́ bí àlèmísìkí gbogbo ń tá a bá fẹ́ ṣe kó jẹ́ mímọ́ nǹkan pè ní jálàbí nù so kí wàá ní pọ́blẹ́mù yín kí ló ti jálàbí o wàláì ẹni bá dáràn ni ẹ mú o ẹni bá dáràn ló kọ. so abẹ́rẹ́ nǹkan ẹni bá dáhùn gbọmọ a ní kí wọ́n ti gbogbo ẹ̀yin oníjálàbí kí wọ́n mú yín kí wọ́n dá ṣẹ̀ríà fún yín so kẹ má fi ìsìláàmù kẹ má ba ìsìláàmù ló kọjẹ́ mọ́ oye ẹni bá dáhùn ní kí wọ́n mú ẹni bá dáhùn ní kó ṣe kíní kan àsan àbòsí tẹ̀ ń bá káàkiri abájọ tẹ́ fi fẹ́ ṣẹ̀ríà so abájọ tẹ́ fẹ́ kí ṣẹ̀ríà rí nìlẹ́yìn lórí bẹ́ẹ̀ sì fẹ́ bẹ́ẹ̀ kọ́ ṣẹ̀ríà yóò ṣe insha Allahul azim so torí Allah bẹ̀ẹ́dà ló pàṣẹ rẹ̀ Allah bẹ̀ẹ́dà ló fi lọ́lẹ̀ asán òpùrọ́ àdúrà ní jálàbí irọ́ tí ó ti ẹ̀dùn irọ́ yòókù tí ẹ̀dùn létí rárá àti rárá àwọn Súfì yòókù yìí tó yásùkú àwọn náà ń ṣe jálàbí tí wọ́n ń jógun wọ́n mọ̀ wòyìn pé kí ni èwo ni bàbá yìí ń sọ èwo ni àfá Ràṣídì ń sọ báyìí torí ìsọkúsọ ọ̀rọ̀ ni kí Allah bẹ̀ẹ́dà kó ṣàánú barakallahu fikum wọ́n bá tẹ́mì kàn fẹ́ sọ náà nìyẹn
so وهذا وصلى الله وسلم على نبيه وعلى آله وصحبه أجمعين فسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. gbogbo ẹ̀yin tẹ́ ń bí èbú lábẹ́ comment section, Allah bá yẹ́dọ̀ bá wò yín sàn, Allah bá yẹ́dọ̀ bá fún yín lálàáfíà o, I appreciate ẹ o, so adúpẹ́ fún yín o, Allah bá yẹ́dọ̀ bá wà dúpẹ́ fún yín o ó di lábọ̀.